ọjọ́ ajé lónìí tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2023 lágbára ọlọ́run ajé yóò fi lé wa ṣe bùgbé àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ìmà ló ti sọ di mímọ̀ wípé ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n eléyìí tí wọ́n kójú òṣùwọ̀n láwùjọ tí wọ́n tó gbangbásùn lọ́yẹ̀ pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ ní ẹ̀ka ètò ìṣèdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ kan èyí tí wọ́n káṣọ lójú rẹ̀ èyí tó jẹ́ ẹlẹ́kanlọ́dún ìpàdé ńlá kan èyí tí àwọn ẹgbẹ́ àwọn adájọ́ àti agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Bar Association èyí tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún níbi tí ààrẹ ilẹ̀ yìí ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo wọn wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba àwọn láti lè rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ó wẹ̀ ó yán kọ̀ọ̀kan ó sì tó àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà lágbàńlá ayé o. Tinubu eléyìí tó ní ìlọsíwájú ilẹ̀ yìí àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nǹkan eléyìí tó mọmú láyà òun. Níbẹ̀ ló ti wá ní òun fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó ṣe sùúrù kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba òun. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé gbajúgbajà ṣòwòṣòwò eléyìí tó jẹ́ olùdásílẹ̀ ilé ìfowópamọ́ kan ní orílẹ̀-èdè yìí Tony Elumelu òun náà sọ láìná tí í ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè àti àwọn ènìyàn tó làmìlaka láwùjọ láti pèsè ọjọ́ ọ̀la èyí tó dáa fún àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ kan Humanity Service Project HSP lánàá ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fọwọ́ sí àwọn orúkọ alámòjútó 17 èyí tó kù. Àwọn ènìyàn ọ̀hún ni wọ́n sọ wípé àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó àwọn igun ẹ̀ka tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn orúkọ alámòjútó 39 èyí tí gómìnà Babájídé Sanwó-Olú tó fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí wọn o ní wọ́n ní 17 nù wọn o ní òkójú òṣùwọ̀n. Nínú ẹgbẹ́ ọ̀hún ọ̀rọ̀ tó jáde látẹnu wọn ni wípé lára àwọn ènìyàn náà tó eléyìí tí wọ́n ní wọn kójú òṣùwọ̀n tó yìí ti bá gómìnà ṣiṣẹ́ o èyí ń gómìnà Babájídé Sanwó-Olú nínú sáà àkọ́kọ́ rẹ̀ èyí tó jẹ́ pé ọdún 4 gbáko ni wọ́n fi bá ṣiṣẹ́. Ó sì túmọ̀ sí wípé fún ọdún 4 ọ̀hún pẹ̀lú láìrí àṣìṣe wọn o wọ́n tó gbangbásùn lọ́yẹ́ wọ́n kójú òṣùwọ̀n wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n mú orúkọ wọn pẹ̀lú àwọn orúkọ alámòjútó 22 yòókù èyí tí wọ́n ti forúkọ wọn ṣọwọ́ padà sí gómìnà Sanwó-Olú. Lára àwọn ènìyàn ọ̀hún díẹ̀ dé nínú orúkọ àwọn tí wọ́n sọ wípé wọn ò kójú òṣùwọ̀n tó arábìnrin Fọláṣadé Adébísáyọ̀, bákan náà ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí, ọ̀gbẹ́ni Yọ̀mí Olúyọ̀mí àti arábìnrin Fọláṣadé Ambrose tó fi mọ́ ọ̀gbẹ́ni Gbénga Ọmọ́tọ̀ṣọ́, onímọ̀ ẹ̀rọ Ọlálérè Òdúṣọ̀tẹ̀, ọ̀gbẹ́ni Rótìmí Fáṣọláò àti ọ̀gbẹ́ni Sam Ègúbò. Àwọn wọ̀nyí àti àwọn tó kù tí wọ́n fi jẹ́ 17 ni wọ́n ní kí wọ́n mú orúkọ wọn kí wọ́n buwọ́ lù ú kí wọ́n sì dá orúkọ wọn padà sí ọ̀dọ̀ gómìnà Babájídé Sanwó-Olú. Ìránṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ látinú ìjọ àgùdà kan nílùú Ìbàdàn ẹni ọ̀wọ̀ Joseph Akinfenwa ló ti sọ ipò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìbànújẹ́ ọkàn fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó fà kí àtijẹ àti mu kó nira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí Bọ́lá Ahmed Tinubu
kí bàbá òun dákun dábọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ nítorí kíákíá. Ẹni ọ̀wọ̀ Akinfenwa ó ní lótìtọ́ àti lódodo níjọba àpapọ̀ sọ wípé bí nǹkan ti le tó yìí fún ìgbà díẹ̀ péréte ni o, wípé láìpẹ́ láì jìnnà ìtura ń bọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akinfenwa wá wòye, ó ní lótìtọ́ ni ọ̀rọ̀ tí ìjọba sọ, ó ní ṣùgbọ́n àyàn gbé ajádùn láti jẹ o, ó ní kó tó gbẹ́ńkọ̀ nǹkankan lèyàn ṣáà máa jẹ, kó má di pé ibi ni ó kọ́kọ́ pa àwọn ènìyàn òun kú kó tó di pé ìtura ó dé bá wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Adigunjalè ògbóǹtarìgì àbójúwò nkówóńkó kan tí ẹnikẹ́ni ò mọrúkọ rẹ̀ ni wọ́n ti nà lánàá pa tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ní ìlú kan èyí ò ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, olè ọ̀hún tí wọ́n ì tí ì mọrúkọ rẹ̀ òun mà ló dédé bẹ́ wọ inú ilé arákùnrin kan tí wọ́n pè ní Victor ní òru ọ̀gànjọ́ ní nǹkan bíi aago 1 òru ní 20 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ní abúlé kan àbí ní agbègbè kan ní ìlú Agége ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní lásìkò tí olè ọ̀hún bẹ́ wọ inú ilé Victor ló mú ìbọn lónà sí Victor lórí, ṣùgbọ́n nínú àkíyèsí èyí tí Victor ṣe o fi hàn wípé ìbọn ọ̀hún tí olè mú wọnú ilé láti fi ja òun lélẹ̀ ìbọn oníke tá a mọ̀ sí toy gun ni o. Wọ́n ní nípa ìdí èyí ni Victor lòun náà lu ọkàn ọmọkùnrin Akin láti dá ọ̀rọ̀ ọ̀hún ló dàrú mọ́ olè náà lójú ni wọ́n jọ wọ ìjàkadì ìyá ìjà. Wọ́n ní láàrin ọ̀rọ̀ yìí ni olè náà ló fa sísọ́ọ̀sì yọlápò tó gún Victor. Pẹ̀lú rẹ̀ náà wọ́n ní Victor ló bẹ̀rẹ̀ sí ní bá pariwo tí wọ́n jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ló jí gbogbo àwọn ará ilé yòókù tí wọ́n fi wá yọjú sí Victor láti dóòlà rẹ̀ kúrò lọ́wọ́ olè náà, èyí tí wọ́n sì rí pé lótìtọ́ àti lódodo ìbọn oníke toy gun ni olè náà mú wọnú ilé. Kí ilẹ̀ tó mọ́ o ni wọ́n ṣe ìdájọ́ ọwọ́ fún olè ọ̀hún tí wọ́n nà lánàá pa títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè kan nílùú Agége ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àti apanilẹ́rìn-ín Chinedu Ìkédeèsè tí gbogbo èèyàn mọ̀ sí Aki òun mà ló ti sọ̀rọ̀ jáde o wípé ìṣòro méjì tí àwọn tún dojúkọ lọ́wọ́ báyìí yàtọ̀ sí ìṣòro àwọn olè àwọn tó fẹ́ jẹ ju oníǹkan lọ tí ó ń ṣe ẹ̀dà sinimá àwọn tá a mọ̀ sí piracy. Ó ní ìṣòro ọ̀hún ni àwọn jàǹdùkú ọ̀dọ́ àti ìjọba. Wọ́n ní lápá tí àwọn jàǹdùkú wọ́n ní wọ́n máa ya wọ àwọn ìlú àti àwọn ìgbèríko tí wọ́n ti fẹ́ ya sinimá ọ̀hún tí wọ́n sì máa ń da gbogbo àwọn èròjà wọn tí wọ́n máa ń dàrú wípé bí wọ́n bá ti sanwó ilẹ̀ fún àwọn ò ní fún wọn láàyè láti ya sinimá náà, èyí tó sì ń ṣe àkóbá fún àwọn tí wọ́n jẹ́ olùdarí àti àwọn atọ́kùn tó fi mọ́ àwọn olóòtú tí wọ́n fẹ́ gbé sinimá ọ̀hún jáde. Wọ́n ní ìṣòro ẹlẹ́ẹ̀kejì ní ìjọba, èyí tó jẹ́ pé wọ́n kọ̀ jálẹ̀ láti pèsè àwọn ojúlówó ohun àti láti fún àwọn nínú àwọn òṣìṣẹ́ àwọn èyí tó bá jẹ́ ipò nílò láti lò wọ́n nínú sinimá tí wọ́n fi ojú rénà wọn tí wọ́n sì ń wò wọ́n bẹ́ni tí ò jẹ́ nǹkan. Wọ́n ní pàtàkì gẹ́gẹ́ bí Akitoye sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìránṣẹ́ Ọlọ́run làwọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sinimá yìí ló tọ́ka ìwà rere iṣẹ́ dáadáa èyí tí ìjọba tó ń ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ajé títí dojúmọ́ ọ̀la tẹ́tùn aláǹfààní láti bá ọ̀tún rẹ̀ ní ìpàdé. Mo gbà ládùúrà pé ilé ò nílé wa, ọ̀nà nínú ọ̀wá ayọ̀ ní tiwa o. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.